أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله أدعو بتيوك وفون ọba tó ní gbogbo ọpẹ́ wa, tó ní gbogbo ẹ̀yìn wa, tó ní gbogbo ìjọsìn wa, òun la máa kí, òun la máa yìn ní gbogbo ìgbà tí a bá ń rí ní tó dùn mọ́ wa àti gbogbo ìgbà tá a bá ń rí ní tí ẹ̀mí wa kọ̀. Ọlọ́run má ṣe wá kú lórí Islam, Ọlọ́run má ṣe wá kú lórí imani. A dúpẹ́ fún lórí pé ó ṣe ọdún tí a sọ̀kalẹ̀ rẹ̀ yìí, ó ṣe nírọ̀rùn fún wa. Ó fi wá sínú àwọn ẹrú tó gbààwẹ̀ fọ́lọ́run, ó fi wá sínú àwọn ẹrú tí ń tẹ̀lé Ànábì bá gbára wa ti mọ́. Abẹ́ Ọlọ́run ọba kó má ṣe jẹ́ kí yá láti bọ̀ tán rí. Atọrọ kí Ọlọ́run àti gẹrẹ fún Ànábì Muhammad, fún gbogbo àwọn ànábì Ọlọ́run, fún gbogbo àwọn ẹni rere, àwọn sàhábà, kí ìkẹ́ náà àti ìgẹ̀ náà kó dórí gbogbo àwọn àfáà wa, àwọn òbí wa. Kó má yọ èmi tí ń sọ̀rọ̀ lẹ̀, kó má yọ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà lẹ̀, nínú ọkùnrin nínú obìnrin. Mo kí yín ní kíkí tó lóore jùlọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nígbà tá ń kíra wa kú àṣepọ̀ ọdún, tá ń kíra wa kú àsọ̀kalẹ̀ Ramadan, nkí oríire ńláńlá la ṣe ń bẹ̀, oríire tí kò ní ẹgbẹ́, torí oríire kan ò tó oríire k'Ọlọ́run foríjìyàn. Ọlọ́run ṣàfihàn sínú àwọn olóríire. Àdéhùn t'Ọlọ́run tó ní fún gbogbo aláwẹ̀ ni pé mo fẹ́ foríjì wọn, mo fẹ́ yáfi wọn. Àdéhùn tó tóbi jù t'Ọlọ́run ní fún gbogbo aláwẹ̀ nù. Ọlọ́run wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé as-sawmu li wa ana ajzi bihi. Èmi mọ́ láwẹ̀ o, èmi sì ni màá san aláwẹ̀ lẹ́san. Ìyẹn nípa àwọn màláíkà kọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wá yé nínú àwọn àdísì mi pé kì í ṣe àwọn màláíkà ni wọ́n san láwẹ̀ lẹ́san. Wọ́n mọ déédéé ẹ̀san wo l'Ọlọ́run san láwẹ̀. Fúnra Ọlọ́run ni ó bu ẹ̀san ńláńlá fún aláwẹ̀. Ọlọ́run ṣàfihàn sínú àwọn olóríire nínú àwọn tó san lẹ́san rẹ̀. Àwẹ̀ tá a gbà síwájú Ọlọ́run ọba mẹ́jọ jẹ́ lásán o. Má fi wá sínú àwọn tí wọ́n fi ibi panú lásán. Má sì fi wá sínú àwọn tí wọ́n ṣàṣìdànù iṣẹ́. Gbogbo gbìyànjú wa lóru rẹ̀ àtọ̀sán rẹ̀. Ọlọ́run ṣàjẹ́ bá ní inú mizan hasanati wa kábàmbí tí ó lérè níwájú Ọlọ́run. Nítorí wípé oríire tá a ṣe ń bẹ̀ kò lópin, náà láti fẹ́ fi tara wa jí péṣẹ́ róríire bí Ọlọ́run fẹ́ràn àwa mùsùlùmí dé. Ó foríire wa sí àwọn àkókò tí ò jọra. Bí ẹni tí kan bá bọ́mọ lọ́wọ́, oríire sì kù. Torí ẹni tí ó soríire inú Ramadan tá a gbà lọ yìí ò rárí dájú pé òun soríire bẹ̀. Ta l'Ọlọ́run gba tiẹ̀ nísìn kò yé wa. Tí wọ́n lè fọwọ́ sọ̀yà pé gbogbo gbìyànjú rẹ̀ nínú Ramadan pátá l'Ọlọ́run gbà, kò fi kánlẹ̀ láì gbà ń bẹ̀. Kò dé mi lójú, kò dáwọ́ náà lójú. Àìwá alárídájú ni ó jẹ́ àtẹ̀síwájú nínú iṣẹ́ pé ẹjẹ́ àtúnṣe sí, ẹjẹ́ àtúnṣe sí, ẹjẹ́ àtúnṣe sí. Bí Ọlọ́run wá fẹ́ràn àwa mùsùlùmí dé, oríire wa kò fi sínú àkókò kan pé tó bá ti bọ́mọ lọ́wọ́ ò tún lè ṣe mí máa fi tákòókò òun bá tún padà dé lọ́dún tí ń bọ̀. Ọlọ́run wá foríire wa sínú àwọn oṣù tí ò jọra. Inú Ṣàbánù kí Ramadan tó dé, ó ní ìjọsìn tá a ṣe ń bẹ̀. Inú Rọ́jàbù kí Ṣàbánù ọ̀hún náà tó dé, ó ní ìjọsìn tá a máa ṣe ń bẹ̀. Ramadan ti wá lọ, a wà lóṣù Shawwal báyìí. A wà nínú oṣù Shawwal, ó ní oríire tuntun bẹ́ẹ̀. Oríire yẹn la fẹ́ tọ́ka sí fúnra wa. Oríire ń bẹ nínú Zulhijjah, oríire ń bẹ nínú Muharram, oríire ń bẹ nínú àwọn oṣù tọ́pọ̀. Oríire yẹn náà kò tún wá mọ́ nínú oṣù. Ọlọ́run fi sínú ọ̀sẹ̀. Oríire ni Jímọ̀ Jímọ̀ jẹ́, ìjọ oríire ni. Tíjọ Jímọ̀ bá wá bọ́ tí yẹn bá wọn pé ókè ó di Jímọ̀ tí ń bọ̀ rárá. Àwọn òru kọ̀ọ̀kan náà Ọlọ́run foríire síbẹ̀. Òru ọjọ́ kọ̀ọ̀kan oríire ń bẹ ń bẹ. Ó tún foríire sínú Laylatul Qadr, ó foríire síjọ́ Àràfá, ìwọ̀n pín káàkiri bẹ́ẹ̀. Ó wá fakọ́jẹ́ sí pé gbogbo àkókò kọ̀ọ̀kan tó bá rí pé ọ̀rá yìí ó ní tó lè ṣe ní dídé àkókò yìí, lọ́sàn-án ni àbóru ni, ó ní ìjọsìn kan tá a máa ṣe fọ́lọ́run lásìkò òun. Tó bá wádìí dáadáa ó máa mọ̀. Ìjọsìn tá a tún máa ṣe fọ́lọ́run nínú oṣù Shawwal ńlá mú wá fúnra wa lénìí. Ẹ má jù ọ̀rẹ́ wa o pé a ṣe bá ṣe sọ̀kalẹ̀ àwẹ̀ ní àfà ẹjẹ́ àsinmi. Kò sí sinmi tí èèyàn bá ti débi tí ń lọ. Ẹni ọba tí mọ bí òun ọjà tọrọ wọn ọjà sí níwájú Ọlọ́run, kí ló fẹ́ sinmi sí? Amúkẹ́fà yòókùtámọ̀ ọmọrùhù, kí la fẹ́ ṣe gbẹ̀yìn ayé wa kò yé wa. Yàwó mọ̀ táwa níjọ́ tá a bá fẹ́ fayé lẹ̀. Mútàsà fílòn ṣé nínú àwọn ẹni ẹ̀kọ́ ẹni ìgbélá wà ní tí wọ́n mẹ́mí wọn wọnú ilẹ̀. Àwọn mórútẹ̀kì àbí nínú àwọn olóríire tí wọ́n mẹ́mí wọn wọ sánmọ̀, tí wọ́n mọ̀ kí wọn káàbọ̀ pé ẹ̀mí rere rè. Ṣé nínú wọn láwà ní kò sẹ́ni tó yé láàfi gbọdọ̀ relent lóru lọ́sàn-án. Ká má gbìyànjú bá bá ti lágbára mọ́, ká má gbìyànjú bá bá ti lágbára tó. Oṣù Shawwal tá a wà yìí àwẹ̀ ń bẹ ń bẹ níwọ̀nba tí ó pọ̀ rárá. Kò tó yìí tó ti gbà sẹ́yìn. Tẹ́yí wọn là Nabi sallallahu alaihi wasallam recommend fún wa.
òun náà la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lérí. ẹ jẹ́ á kéwú díẹ̀, ẹ jẹ́ á kéwú ká lọ́dọ̀ àwọn àfọ́ mímọ́. al-imam àbí kí n gbé ọ̀rọ̀ láti rí hadith Abi Ayyub al-Ansari, hadith tó gbajúmọ̀ pé wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam ní mọ́ ń sọ́mọ Ramadan, ẹni bá gbààwẹ̀ Ramadan thumma atba'ahu sittan min Shawwal, tó wá gbààwẹ̀ ọjọ́ mẹ́fà kún, ó gbààwẹ̀ Ramadan pẹ̀lú díndín, ó tún wá fi ọjọ́ mẹ́fà kún min Shawwal, nínú oṣù Shawwal, kana ka siyami dahr, ńṣe ni ó dàbí ìgbà pé ó f'odindi ọdún gbààwẹ̀. ó ti gbààwẹ̀ odindi oṣù Ramadan, ó gbà pé ó tún wá gbààwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal, min Shawwal, nínú oṣù Shawwal, àbí min Shawwal láti inú oṣù Shawwal. À ń bọ̀ wá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì. nínú oṣù Shawwal yìí ó wá gbààwẹ̀ ọjọ́ mẹ́fà kún, kana ka siyami dahr, ńṣe ni ó dàbí ìgbà pé ó f'odindi ọdún gbààwẹ̀. wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀. àwa rí nínú àwọn mímọ́, wọ́n fà mara wọn lọ́wọ́. àwọn kan ní ó lálàáfíà, wọ́n bá lọ́rọ̀ ó lálàáfíà, ń pàdé sí ó lálàáfíà, kì í ṣe pọ́n kọ́rọ̀ sáà Nabi lẹ́nu wọn mí ni o, kò sáfẹ́ ẹ̀sìn kan tó láyé arú ẹ̀ o. wọ́n tí wọ́n máa gbà lérò ní pé ààrá rí dájú ń pa Nabi lọ sọ̀rọ̀ yìí, ààrá rí dájú ń pa Nabi lọ sọ̀rọ̀ yìí, a chẹ́kì ẹ̀, ìwádìí ti wá fi díẹ̀ múlẹ̀ pé ara àyẹ nínú ẹgbà wá yìí, ara àwọn tó wí bẹ́ẹ̀. nínú àwọn tó wá sọ pé ẹgbà wá yìí lálàáfíà, wọ́n ní àmọ́ ṣùgbọ́n, ó ní ṣùgbọ́n nú, ṣùgbọ́n tí ń bẹ ń bẹ lọ́dọ̀ tàwọn ní pé kì í sọ̀rọ̀ Ànábì, ọ̀rọ̀ tábìín ni, ọ̀rọ̀ sọ̀hábì ni, sọ́rí, mọ̀kúfù ni, kì í ṣe marfu', ọ̀rọ̀ sọ̀hábì ni. ìyẹn Abu Ayyub al-Ansari òun ló sọ̀rọ̀ yìí. ṣé sì máa ṣẹlẹ̀ dáadáa tí sàábì Ànábì sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ kan fún àwọn tí ó bá Ànábì láyé tán jẹ́ tábìín, sàábì wa sọ̀rọ̀, ọ̀rọ̀ yẹn dáa, ọ̀rọ̀ yẹn jọ̀rọ̀ wá sí ìjìnlẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ òye. tán bá sọ bẹ́ẹ̀, táwọn tábìín náà bá gbọ́, tọ́jọ́ bá pẹ́, tí bàbá rí gbé, tọ́ bá rí gbé, àbẹ́ni táwọn náà tún sọ fún, kì í pẹ́ kì í jìnnà tí mistake máa fi ṣẹlẹ̀ pé wọ́n lá Ànábì lọ sọ̀rọ̀ yìí, pé sàábì yẹn lá Ànábì lọ sọ. meanwhile sàábì yẹn kàn sọ̀rọ̀ tiẹ̀ ni, ọ̀rọ̀ yẹn wá jọ̀rọ̀ ọgbọ́n, ó jọ̀rọ̀ wá sí, ó jọ̀rọ̀ òye, tírú rẹ̀ máa jáde lẹ́nu àwọn Ànábì Ọlọ́run ni wọ́n bá ní ó lá Ànábì lọ sọ, kò dẹ̀ sọ pé Ànábì sọ ń jọ yẹn, òun kàn sọ tiẹ̀ ni. a máa wá fa kádìsì ọmọ kíkìtìláàfù, differences máa ṣẹlẹ̀ láàrin àwọn scholars lórí pé àdìsì ṣé marfu' ni àbí maqtu' àbí marfu', àbí wo ni kẹta, ṣé marfu' ni àbí maqtu' ni àbí mawquf. mawquf ni tí sàábì bá sọ, maqtu' ni tí tábìín bá sọ, marfu' ni tí Ànábì sallallahu alayhi wa sallam bá sọ. so àwọn Sufyan ibn Uyayna nínú àwọn àfáàgbà ẹ̀sìn Islam, àfáàgbà ilẹ̀ Mẹ́kà, nínú àwọn àfáà tó kọ́ Ìmámù Ṣáfi'í ń kéwú ni, òun ní lọ́dọ̀ tòun àdìsí sàábì ló sọ̀rọ̀, kì í ṣànábì ló sọ. ìyẹn Abu Ayyub al-Ansari ló sọ. Ìmámù Ahmad wọn ló fi síbi ọ̀rọ̀ yẹn, àtàwọn àfáà míì náà sọ̀rọ̀ ẹ̀ pé àdìsí chain yẹn lálàáfíà, àmọ́ bí ó parí sí náà lọ́dọ̀ sàábì, ọ̀rọ̀ sàábì ni ó fi gba kálukú yànjú pé tá a bá lè gbààwẹ̀ ọjọ́ mẹ́fà yìí ọ̀dà. a sì ra àwọn àfọ mímọ̀ tí wọ́n pọ̀ jàǹtìrẹrẹ táwọn sọ pé àdìsí yà Ànábì sallallahu alaihi wasallam náà ló sọ, àmọ́ pé ó tún sọ yẹn náà, ṣé gbogbo wọn náà wọ́n tún fẹnu kò sí pé bó ti sọ yìí náà láṣẹ lò, àwọn náà tún ní differences láàrin wọn. láfi wá ra àwọn àfọ mímọ̀ tó pọ̀, àwọn yìí tó pọ̀ jù náà àfọ ní mímọ̀ Islam bíi Ìmámù Ṣáfi'í, Ìmámù Ahmad, Abdullahi ibn Mubarak, Tawus, bẹ́ẹ̀ lọ tó fi dórí Abdullahi ibn Abbas níbi ọ̀rọ̀ tán gbà wá látọ̀dọ̀ rẹ̀ ní pé wọ́n ní ká gbààwẹ̀ ọjọ́ mẹ́fà tó bá dinú oṣù Shawwal tá a wà yìí, oṣù tí máa tẹ̀lé Ramadan, ká gbààwẹ̀ ọjọ́ mẹ́fà fọlọ́wọn ọba ń bẹ ládàá ń bẹ ń bẹ. ntọ́pọ̀lọpọ̀ àwọn àfáà Islam ń sọ ni, àmọ́ ara àwọn àfáà míì táwọn sọ pé lọ́dọ̀ táwọn in fact kì í ṣe pé kọ̀tọ́ nìkan, àwọn kórìíra ẹ̀, wọ́n kórìíra ká gbààwẹ̀ àwẹ̀ ọjọ́ mẹ́fà, àwẹ̀ sítú Shawwal, wọ́n kórìíra ẹ̀. wọ́n fi rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti sọ́dọ̀ Hasan al-Basri, tábìín tó bá àwọn sàhábà tó pọ̀ láyé ni Hasan al-Basri. àwọn sàhábà mélòó kan, àwọn bá àwọn sàhábà mélòó kan láyé, ẹ̀yìn Hasan al-Basri, wọ́n fọ̀rọ̀ náà ti sí lọ́dọ̀ pé ó kórìíra kí wọ́n máa gbààwẹ̀ ọjọ́ mẹ́fà yìí, torí àwọn ò rẹ́rìí fún, àwọn ò dẹ̀ rí pé evidence kan bẹ fún tó strong látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ni al-Imam Sufyan Thawri, òun náà lóhun kórìíra kí wọ́n máa gbà. bẹ́ẹ̀ ni Abu Hanifa, òun náà lóhun kórìíra kí wọ́n máa gbààwẹ̀ sítú Shawwal. bẹ́ẹ̀ ni al-Imam Abu Yusuf nínú student Abu Hanifa lọ́wọ́, bó fẹ́ bóyá sí padà ráwọn scholars tó pọ̀ nínú ìlànà Ahnaf tán dé gbẹ̀yìn táwọn sọ pé nínú iṣẹ́ ládá lọ́wọ́. Imam Malik rahimahullahu ta'ala, òun náà sọ pé ààwẹ̀ ọgbà àdìsí yẹn wá, àdìsí ká gbààwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal lẹ́yìn tá a bá gba Ramadan tán. ó wá nígbà tó gbà wá tó ní àmọ́ òun ò rí àwọn scholars tóun bá láyé
àwọn ò sì ní scholar tó bá láyé tí ń rí fáàsì àwọn tó bá àwọn sàhábà láyé àwọn tábì wọn náà tó bá àwọn sàhábà láyé ó lóun ò rí kán máa gba àwẹ̀ yìí òun sì rí i pé wọ́n kórìíra àwẹ̀ yìí kì í tún ṣe pé wọ́n ì gbà lásán wọ́n tún kórìíra káwọn èèyàn máa gbà wọ́n ní nítorí pé wọ́n ń bẹ̀rù sáwọn èèyàn ò ní sọ àwẹ̀ yìí di ìkan yòókù Ramadan tí kálukú wa gbàwẹ̀ Ramadan tán tá a máa wá ṣe bí òfin Ramadan ò tí ì parí o ó sì kù mẹ́fà kan o tí ó complete Ramadan wa o tára yóò padà wá dà papọ̀ mọ́ Ramadan nítorí ìbẹ̀rù yẹn ó fà táwọn scholars fi kórìíra rẹ̀ ní Madina tí Imam Malik bá láwọn tán jẹ́ student àwọn sahaba ó ní Imam Malik lóhun orí kan máa gbà òun náà kì í sì gbà àmọ́ àtúrí àwọn student Imam Malik mi tán sọ pé Imam Malik máa gbà ìmọ̀ yọ gbà kọ̀ọ̀kan fẹ́ káráyé da àwẹ̀ yí papọ̀ mọ́ Ramadan tí wọ́n wàá ṣe bí tí Ramadan bá parí àwẹ̀ ò tí ì parí ó sì túkọ̀ àwọn àwẹ̀ kan tí wọ́n wàá ṣe bí dandan lòun náà ìyẹn ni Imam Malik ń bẹ̀rù ń sá fún kí wọ́n sọ di bídíà ni a sì tún rí náà student Imam Malik tí wọ́n mú ọ̀rọ̀ Imam Malik wọ́n tún pé àgbọ́yé Imam Malik ń bi hadith anabi sallallahu alaihi wasallam tí a kà fúnra wa yìí ni pé atba'ahu bi sittin min Shawwal ń pé ó gbàwẹ̀ Ramadan tán tó bá lè gba àwẹ̀ ọjọ́ mẹ́fà kún min Shawwal ó bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ mẹ́fà yẹn láti inú Shawwal min yẹn àwọn túbá mi wọ́n tú pé nínú Shawwal tó min tẹ̀bùnàdíyà ń bẹ nínú èdè Lárúbáwá pé ó gbà nínú Shawwal àwọn Imam Maliki àwọn student rẹ̀ kan sọ pé àgbọ́yé rẹ̀ lérí àdìsí kìí ṣe pé ká má gbàwẹ̀ yẹn rárá but ó lè gbà náà lẹ́yìn Shawwal ó lè gbà any time ìyẹn ni pé ó lè gbà min Shawwal starting from Shawwal ìyẹn ni pé min ibtidaiya làwọn fi interpret ẹ̀ gbogbo yìí tó bá ṣàjẹ́ ń bẹ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ scholars Islam dólé lérí ni pé a lè gbà ká gbà ládàá mbẹ́mbẹ́ ṣe bá àwẹ̀ ni àwẹ̀ á ṣe mọ́ dínà jọ́sìn àwẹ̀ ni ẹnu pé táwọn èèyàn bá ṣàti sọ di dandan tí wọ́n sì láníyàn míì lérí ẹ̀tọ́ tayọ pé àwọn fẹ́ súnmọ́ bá tọ́ dá wọn àdìsí tá a bá lérí gbà wá kọ́ bá lẹ̀ díẹ̀ kọ́ bá láàyè díẹ̀ ẹ̀jẹ̀ amójúkúrò ń bẹ̀ àwẹ̀ yìí wá láwọn àǹfààní tó pọ̀ tá a bá fẹ́ gbá àǹfààní ẹ̀ yẹ̀wò ó láwọn àǹfààní tó pọ̀ kọ́ mọ́ bá àrùn ọ lójú ọmọ ìyá mi gbọ́ díẹ̀ nínú àwọn àǹfààní tí ń bẹ ń bẹ alákọ̀ọ́kọ́ ni pé anabi sallallahu alaihi wasallam ní atba'ahu bi sittin min Shawwal tó bá lè gba àwẹ̀ ọjọ́ mẹ́fà kún èyí tó ti gbà nù Ramadan ó gba àwẹ̀ nù Ramadan lódindi oṣù tó bá lè gba ọjọ́ mẹ́fà kún kana ka siyami dahr ń ṣe ní ó dà bí ìgbà kó fódindi ọdún gbàwẹ̀ fọlọ́n ó fóṣù kan àtijọ́ mẹ́fà gbàwẹ̀ yóò wá dàbí ó wà lé ẹni tó fi ọdún kan gbàwẹ̀ fọlọ́n lọ́ba lè bá tó wọn bá gba Ramadan àtijọ́ mẹ́fà yìí mọ́ bóyá ẹlẹ́sìn míì nínú àwọn ẹlẹ́sìn tó ti ṣáájú wa ká Nabi sallallahu alaihi wasallam tó dé ó wá sin lọ́hùn ó wá fódindi ọdún kan gbàwẹ̀ ládàá tí ó gbà ní wọ́ mùsùlùmí tó gbàwẹ̀ odindi oṣù Ramadan àtijọ́ mẹ́fà nínú oṣù Shawwal ńlọ́gbà bóun ó ṣe kakuléètì rẹ̀ sọ́lọ́n ti ṣàdéhùn fún wa ní al-Qur'an ọba àlekè ọlá pé dúdú ẹni bá ṣe dáadáa kan máa ń já bil hasanati falahu ashru amthaliha nínú gbẹ̀yìn suratul an'am ẹni bá ṣe dáadáa kan yóò gba ẹ̀san mẹ́wàá ẹ̀san ìlọ́po mẹ́wàá ẹ̀san ládáadáa tó ṣe ni so tá ẹ bá wá multiply 30 days tó fi gbàwẹ̀ ní Ramadan tó bá multiply ẹ̀ lọ́nà mẹ́wàá ìyẹn ni pé gbígbà pé yẹn fi oṣù mẹ́wàá gbàwẹ̀ fọlọ́n 30 days lọ́nà mẹ́wàá gbígbà pé ó fi oṣù mẹ́wàá ó fi gbàwẹ̀ fún Ọlọ́run oṣù mélòó sì ní bẹ́ẹ̀ ní ọdún oṣù 12 so ó jẹ́ pé ó kù oṣù 12 tí ó fi pọ́ díndín ọdún kan tó fi gbàwẹ̀ fọlọ́n tó bá gbàwẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal tá a dẹ̀ sọ pé dáadáa kan lọ́dọ̀ Ọlọ́run ọba wọ́n mọ̀ multiply ẹ̀ pẹ̀lú mẹ́wàá tó bá multiply mẹ́fà pẹ̀lú mẹ́wàá ó jẹ́ 60 days oṣù 2 nìyẹn ẹ fi kóṣù mẹ́wàá tó ti gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ odindi ọdún kan tó fi gbàwẹ̀ fọlọ́n pé àǹfààní yẹn ní bẹ́ẹ̀ yẹn pé kánà kò ní láti tètè dọ̀rẹ́ Ọlọ́run láti lè di pé iṣẹ́ tó ti ṣe kù láàbọ̀ nínú Ramadan ó ṣe parí ẹ̀ pa á lójúdé gbàwẹ̀ ọjọ́ mẹ́fà kún kó o fi pa á lójúdé kó wá dàbí ìgbà kó o gbàwẹ̀ odindi ọdún kan fọlọ́n Ọlọ́run ṣàjẹ́ aṣoríire ẹlẹ́ẹ̀kejì àǹfààní tí ń bẹ ń bi àwẹ̀ situ Shawwal òun ni pé kò yàtọ̀ sí kéèyàn wọ mọ́ṣáláṣí kó fẹ́ kírun àyílà ìmámù wọn àti ìṣèkámọ̀ òyìn náà fìlà fọlọ́n tá a bá tún sálámọ̀ tán ó tún yẹn náà fìlà fún Ọlọ́run bí irun ṣe dáwọn náà fìlà rẹ̀ níwájú àti lẹ́yìn láwẹ̀ Ramadanu náà ní náà fìlà rẹ̀ sẹ́yìn ò kíyèsí ni pé tí Ṣàbánu bá dé ó láwẹ̀ tá a mọ́ gbà fọlọ́run bẹ́ẹ̀ kódà láti inú Rọ́jàbù láti bẹ̀rẹ̀ ìjọsìn tá a bára sọ̀rọ̀ pàtàkì Rọ́jàbù náà ní pé nítorí inú àwọn Ashurul Hurum ló wà
ànábì ó yàn àwẹ̀ kan fún oṣù Rọ́jàbù àmọ́ nínú àwọn ashurul hurum nínú àwọn oṣù mẹ́rin tó yàtọ̀ nínú Islam tọ́lọ́run ọba sọ pé àwọn oṣù yìí jábẹ́ ìwọ̀ yàtọ̀ tí gbogbo àwọn mùsùlùmí látàná látòrí àwọn sàhábà in fact kí Islam tó dé mọ́ gbìyànjú àti ṣèjọsìn nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin Rọ́jàbù jẹ́ kan bẹ́ẹ̀ kálukú tí wọ́n ń ṣèjọsìn láti inú Rọ́jàbù Ṣàbáànù tún dé àtúmúra síjọsìn ṣe é mọ̀ ike bí dàpọ̀ ayẹyẹ fìlà araka mẹ́rin ká tó kírun àyílà nù àtúwá sálámù ọ̀run àyílà ọ̀hún tán aṣọ́dún Ramadan tán ṣáàtúkọ̀ òtún ẹ̀kọ́ yẹn náà fìlà fọlọ́n kó tó fi mọ́ṣáláṣí lẹ̀ ẹni kọ́ gba àwẹ̀ sí tu Shawwal yìí bíi súnánù àràwátìbì lọ́wọ́ àǹfààní wọn ni pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí bá ń bẹ nínú àwẹ̀ rẹ àwẹ̀ ẹ̀wọ́ ló gbà tí wọn náà lè fi proud pé níjọba yìí nínú àwẹ̀ Ramadan yìí kódà yìí wòwòkuwò kódà yìí gbọ́dọ̀kúgbọ̀ ó rí bí gbọ́kúgbọ̀ ṣe pọ̀ kódà nínú wáàsí nínú pé mo fẹ́ gbọ́ lecture mo fẹ́ gbọ́ wáàsí ọ̀ọ́dẹ̀ mọ́ gbọ́n tó fi gbèsè níbẹ̀ ọmọ gbọ́ nígbà tó bá ń gbọ́ ìpè àtẹ́bù nígbà tẹ́nìkan jórọ́ mẹ́nìkan lẹ́sẹ̀ ẹni tí ò kúrọ́ mẹ́nìkan gan tí ń sọ tójú rẹ̀ rí ẹ̀ṣẹ̀ náà tún ni nítorí pé bóyá kó bò ó láṣìírí nígbà tó rí gbogbo ẹ̀ pátápátá lọ wá gbọ́ ńlẹ̀ Yorùbá yìí nínú àwẹ̀ tó lọ yìí àtàwọn àwẹ̀ tó ti ṣáájú gbogbo ẹ̀ pátápátá la gbọ́ wájú wá wo ń tà ń rí bó ló ṣe sí Facebook péjì kan tó ọmọ tí wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n suggest fídíò kan fún ọ ń bẹ̀ ó rí ní tí ò yẹ kó rí ń bẹ̀ ọ̀gbọ́n tí ò yẹ kó gbọ́ ń bẹ̀ àfi kọ́lọ́hún kó wa yọ gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kọlu àwẹ̀ wa lọ́tún lọ́sì tó sọ àwẹ̀ wa di gúrúgù tí ò lè dádúró mọ́ wọ́n sá aláàké lọ́tún wọ́n sá aláàké lọ́sì nítòkù tó ṣàǹfààní lára àwẹ̀ wa gan òyà wa gan pé ṣàǹfààní kan kù lára ẹ̀ mọ́ tó bá rí bẹ́ẹ̀ ṣé kò yẹ kó gbarú àwẹ̀ báyìí fọlọ́hún láti fi lè gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tí bá ń bẹ láti fi lè bẹ lọ́hún pé dákun gbà á lọ́wọ́ mi tòun ti bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àǹfààní tí ń bẹ lára àwẹ̀ situ Shawwal tó yẹ kó o tún dì mọ́wọ́ òun ni pé bíyàn bá lè gbà tó bá rọrùn fún ọ láti gbà àpẹẹrẹ ní pọ́lọ́ ń gba Ramadan lọ́wọ́ rẹ̀ ọ̀dọ́ mi àpẹẹrẹ ní pé Ramadan 2021 ọdún yìí ó dà pé Ọlọ́run gbà lọ́wọ́ mi ẹnìkan kì í mọṣẹ́ tọ́lọ́run gbà kódà rí inú àwọn sálàfù wa ní tí wọ́n bá gba àwẹ̀ Ramadan tán ó dín di oṣù mẹ́fà ni wọ́n máa fi bẹ Ọlọ́run pé Ọlọ́run gbà lọ́wọ́ mi ó dín di oṣù mẹ́fà lẹ́yìn ẹ̀ oṣù mẹ́fà nánà máa fi palẹ̀ mọ́ pé Ramadan ń bọ̀ wá tí wọ́n máa ní Ọlọ́run balighna Ramadan ń bọ̀ wá jí ó bá mi láyé o torí àforíjì tí ń bẹ ń bẹ ìkẹ́ tí ń bẹ ń bẹ kọ́ mọ́ foru mi tábàtú wá gbà tán ó dín di oṣù mẹ́fà tó túkù tí ó fi pọ́dún kan inú wọn tún mọ́ bẹ́ẹ̀ lọ́n pé Ramadan tá a gbà lọ yìí Ọlọ́run máa ṣá gbà lọ́wọ́ wa ó dín di oṣù mẹ́fà kò sẹ́ni tó dá lójú pé Ọlọ́run gbàṣẹ́ lọ́wọ́ òun bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àpẹẹrẹ tí yẹn máa fi mọ̀ pé Ọlọ́run tẹ́wọ́ gbaṣẹ́ mi ta lọ́lọ́run gbaṣẹ́ rẹ̀ ọ̀dà ìpọ́ Ọlọ́run gba tèmi ọ̀dà ìpọ́ Ọlọ́run gba tèmi ní pé iṣẹ́ eré tó bá ń ṣe nínú Ramadan yẹn kọ́mọ́ stop ló fi fura sí pé ọ̀dà ìpọ́ Ọlọ́run gbaṣẹ́ lọ́wọ́ mi Ramadan yẹn lálùbáríkà ó bímọ rí sí mi láà gbogbo ẹ̀sìn tó bá ṣe fọ́lọ́run ọba tó bá bímọ rí ẹ̀sìn míì sí ọ lára tó yẹ pé Ramadan 2021 mo gbà fọ́lọ́run tí mo fi dẹ́kun ọtí mímu pé mo ti mutí gbẹ̀yìn nísìn ìgbà tí mo ti gba Ramadan yẹn ni mo ti sọ fọ́lọ́run pé kó yọ ọlọ́rọ̀ mi ọ̀dẹ̀ ti yọ Ramadan ọdún báyìí ni mo ti dáṣìná dúró Ramadan ọdún báyìí ni mi ò ti purọ́ mọ́ pé mo purọ́ gbẹ̀yìn nísìn àti Ramadan ọdún báyìí ni níjọ́ tí yẹn bá ń rí Ramadan fi máàkì nǹkan rí bẹ́ẹ̀ àpẹẹrẹ ni lọ́dọ̀ gbogbo ẹni rí pé Ọlọ́run gba Ramadan yẹn torí pé gbogbo iṣẹ́ rí tọ́lọ̀ ń bá gbà nínú tọ́lọ̀ máa ṣe ni pé wọ́n ní idha taqabbala Allahu amala abdin waffaqahu li amalin salihin ba'dahu tọ́lọ̀ ń bá gbaṣẹ́ rí kan ní ọwọ́ ẹrú ní pé mo tẹ́wọ́ gbà mo appreciate ẹ fi sínú iṣẹ́ ládàá rẹ̀ pé ó ṣiṣẹ́ báyìí fún mi Ọlọ́run ọba mo dẹ̀ appreciate mo fẹ́ san lẹ́san rẹ̀ níjọ́ àlùkìyámà n tó fi mọ̀ ní pé ó tùrí iṣẹ́ irú rẹ̀ míì ṣe lẹ́yìn ẹ̀ ló fi fura sí kódà ìpọ́lọ̀ ń gba tìjú ní ló jẹ́ ń túmọ̀ rí míì ṣe báyìí ajá sí pé dodo ẹni táwẹ̀ oṣù àwẹ̀ mẹ́fà ẹ̀yìn Ramadan yìí bá rọ̀ lọ́rùn tó bá rí gbà àpẹẹrẹ ní indicator ńláńlá ni ń pé Ramadan rẹ̀ náà Ọlọ́run tẹ́wọ́ gbà Ọlọ́run fa àlùbáríkà sí Ọlọ́run máa ṣe àfa àlùbáríkà sí Ramadan wa ẹ̀kẹ́ ní àǹfààní tí ń bẹ nínú àwẹ̀ situ Shawwal tá à ń sọ fúnra wa yìí ni pé ọpẹ́ la fi dá fọ́lọ́run tá a bá rí gbà ọba tó fọ̀nà mọ̀ wá nígbà tó ní agbáwẹ̀ kí ló wí fún wa ó ní la'allakum tashkurun pé kẹ́ ẹ lè mọpẹ́ kẹ́ ẹ lè mọ̀ọ́rẹ́ ni mo fi ní ẹgbàwẹ̀ yìí kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun nígbà tó parí ó ní walitukmilul iddata ẹgbàwẹ̀ yìí kó pé walitukabbirullaha ala ma hadakum ẹgbọ́lọ́n tóbi ọba tó fi yín mọ̀nà wa la'allakum tashkurun bóyá tiẹ̀ lè mọpẹ́ dá kẹ́ ẹ tiẹ̀ lè fi mọpẹ́ dá ńláwẹ̀ yẹn wà fún kó wá fi hàn Ọlọ́run ọba pé ọpẹ́ tọ́lọ́run fẹ́ káwẹ̀ yín ó bí sí ọ lára ó ti bí sí ọ lára o
òun ní pé kó gbà tán kó tún wá fi ijọ́ mẹ́fà dúpẹ́ fọ́lọ́run ọba pé Ọlọ́run mo dúpẹ́ tó jẹ́ ìrẹ́ Ramadan yìí gbà torí pé Ramadan pọ́lọ́n tún jí o gbà yẹn náà kì í ṣe ń pọ́ pọ́nìṣì rẹ o kì í ṣe ń pọ́ fi pọ́nìṣì wa rárá ń pọ́ jí o gbà yẹn náà ìwọ ló ṣoríire ń bẹ̀ àwa là ń ṣoríire lára Islam kọ́ ní ṣoríire lára wa àwa là ń benefit lára Islam kọ́ ní benefit lára wa gbogbo ẹni bá rọ́lọ́run sìn tó bá rírun kí fọ́lọ́run wọ́n ló yẹ kó o tún kí Ọlọ́run pé o dúpẹ́ tó fi ọ sínú àwọn akírun kì í ṣe wọ́n lọ sọ fọ́lọ́run pé Ọlọ́run mo dẹ̀ kírun fún ẹ mo dẹ̀ gbààwẹ̀ fún ẹ ọ̀ wá dá mi lóhùn mò ń ṣàdúrà ọ̀gbá òun ṣèrìgún sọ́lọ́run ọba tó fi ọmọ náà torí irun tó kíyẹn náà ni ó jẹ́ kí tiẹ̀ ọ́ dáa níjọ́ àlùkìyámà ní oníjẹ́ ọwọ́ náà sọ Ọlọ́run ló tún kí pé ọmọ dúpẹ́ o tó fi ọ sínú àwọn akírun ọmọ dúpẹ́ o tí ò ṣe tiẹ̀ níbi ìtàwọn kèfèrí tí ọmọ Ọlọ́run ẹni bá wá gbààwẹ̀ fọ́lọ́run ọba ó yẹ kó lè mọ ọpẹ́ fọ́lọ́run a rí nínú àwọn ẹni ire tó ti ṣáájú nínú àwọn sálàfù wa tí wọ́n sọ pé tó bá ṣe kìyàmù léyìí torí bí jí lóru ṣe náfìlà fọ́lọ́run ìjọ́ kejì tí ilẹ̀ rẹ̀ bá mọ́ báyìí yóò fi gbààwẹ̀ fọ́lọ́run ni yóò lóhun gbààwẹ̀ yìí láti lè dúpẹ́ fọ́lọ́run tó jí òun lóru tó dẹ̀ jẹ́ ọ̀rọ̀rùn fóun láti ṣe náfìlà lóru àwọn kan dìde lóru ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe lóru náà àwọn kan jalè lóru ni àwọn kan ṣe mítìnì bí wọ́n ṣe lọ́ọ́ ba tèèyàn jẹ́ láàrin òru àwọn kan ṣe ṣìnà láàrin òru àwọn kan mutí àwọn kan bẹ ní night club láàrin òru Ọlọ́run wá jí wọ́lẹ̀ lóru ó wá fi sí ọlọ́kàn ó dẹ̀ ṣe ní rọrùn fún ọ kó o dìde lọ ṣàlùwàlá láti kírun fọ́lọ́run ọba ha tán bá jí láàárọ̀ ọjọ́ kejì yóò tún wá dúpẹ́ pé Ọlọ́run ó ṣe wọn alẹ́ àná o ó ṣe wọn alẹ́ àná o tó ní forú mi ṣe bàjẹ́ mo fẹ́ fi ààwẹ̀ tí mo fẹ́ gbà lé ni mo fẹ́ fi dúpẹ́ fọ́lọ́run tó jí mi lóru lánàá so tá a bá ń sin lọ́run lẹ́yìn ìjọsìn ó kírun tán ó tún wá yan náfìlà òun fi náfìlà yẹn dúpẹ́ ọba tó ní kírun ìyọ́rọ̀ Ọlọ́run ni èèyàn ni wọ́n pèrun tí ó dìde èèyàn ni wọ́n pèrun tí ò tiẹ̀ fíìlì pé nǹkan kan tó ṣe pàtàkì wọ́n pè wọ́n sí tá a bá gbàwẹ̀ ìjọ́ mẹ́fà yìí nínú oṣù Shawwal yìí fọ́lọ́run àfi dúpẹ́ ni ọba tí ó ṣẹ́ wa kù tẹ́mi wá fi gba Ramadan yìí láyé àwọn tọ́lọ́run ti mẹ́mi wọn lọ ńkọ́ àwọn tí kòrónà ti pa ńkọ́ àwọn tọ́lọ́run fi àárẹ̀ dè mọ́lẹ̀ tí wọn ò lè gbà ńkọ́ tó bá gbàwẹ̀ ìjọ́ mẹ́fà yìí ó fi dúpẹ́ fọ́lọ́run ọba ni kò sí ọ́ ní nǹkan kan tẹ́bí wọ́n lọ gbàwẹ̀ 30 days tó kú ìjọ́ mẹ́fà ó sì wá ru ọ lójú wọn là Ànábì Mùsá alayhi salatu wassalam ó sọ fún Ọlọ́run níjọ́ kan tó ronú ó wá lọ sórí òkè Tur títí mọ́ bọ́lọ́run sọ̀rọ̀ ni wọ́n sọ fọ́lọ́run pé in ana sallaitu tó bá yẹ kí mò ń kírun fún Ọlọ́run ọba lẹ́ni irun tí ń kí fún Ọlọ́run ọba lẹ́ni famin kibalika ìwọ náà lọ sọ mí dá kírun wà in ana tasaddaqtu gbogbo sàárà tó bá wù kí mọ́ ẹ ṣe famin kibalika ìwọ náà lọ sọ mí dó ń sàárà wà in ballagtu risalatika tí ń bá wá dẹni tí ń jíṣẹ́ ìwọ Ọlọ́run ọba káàkiri báyìí pé mò ń jíṣẹ́ ìwọ Ọlọ́run ọba gbogbo tó yẹ kí n ò fi ṣe fáàrí mẹ́ pé mò ń ṣe sàárà mò ń kírun mò ń jíṣẹ́ Ọlọ́run fara ayé fàmíǹkì bàlíkà ìwọ náà ló tún sọ mí dẹni tí ń ṣe bẹ́ẹ̀ kò ṣeé fi ṣe fáàrí torí wọ gangan náà lọ sọ mí dì bẹ́ẹ̀ fàkẹ́fà àṣukúrùkà bó mo ṣe wá fẹ́ dúpẹ́ gbogbo tó sọ mí dàtọ́ dà yìí wọn lọ́lọ́run dá Ànábì Mùsá ó dá lóhùn pé ya Mùsá al-ana shakartani nípò tí ẹ̀ ronú kan gbogbo tó dákọ̀ yìí nípò ronú bó ṣe ronú yìí ọpẹ́ gangan náà nìyẹn ó dijọ́ tó bá lè ronú kí Ọlọ́run sì wá ṣe Ramadan yẹn rọrùn mo dẹ̀ rí ìgbà tán mo mà dúpẹ́ o ọ̀rẹ́ mo lọ́rẹ̀ẹ́ kan kì í gba Ramadan kò gbá rí kò dẹ̀ rí túmọ̀ fún alhamdulillah mo dúpẹ́ tèmi o nípò ronú pọ́lọ́run ṣe é ní rọrùn fún ọ̀yẹn náà òdìndí ọpẹ́ ni Ọlọ́run lòun forí gbogbo ẹ̀ṣẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam jìn Ànábì tí wọ́n ń ṣe náfìlà yìí tí wọ́n ń ṣe wàhálà débi tẹ́sẹ̀ rẹ̀ wá ń wú ṣe náfìlà bí ẹni tí ọlọ́ dáràn ń ṣe náfìlà bí ẹni tó dáràn tó ṣẹ̀ṣẹ̀ kan tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí ìyàwó Àìṣà wa ń béèrè pé wàhálà yìí pọ̀ ó sì sinmi ṣe bọ́lọ̀ lóhun ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn àtẹ̀ṣẹ̀ tó tún padà máa ṣe tó tí ì ṣe gan Ọlọ́run lóhun ti forí rẹ̀ jìn kalẹ̀ ó sọ àyá al-Qur'an kalẹ̀ nítorí ẹ̀ ìyá Ànábì wa ń dá lóhùn pé Àìṣà nígbà tó lọ́run wá wí bó ti wíhùn àfàlà akúnnà abdan shakura ṣé mi ò wá ní dúpẹ́ ni ṣé kò yẹ kí n dúpẹ́ ṣé kò yẹ kí n mórè yẹn ni kí nígbà tó lọ́run lóhun tún foríjì mi ó yẹ kí n tún dúpẹ́ àforíjì yẹn náà kí n tún sìn kí n tún fi dúpẹ́ kó foríjì mi yẹn gbọ́dọ̀ máa bá káàkiri ká ó ti foríjì mi jẹ́ mọ́ ṣe tó wùn mí káàkiri ẹlẹ́ẹ̀karùn-ún àǹfààní tí ń bẹ lára ká gbààwẹ̀ oṣù tá a wà yìí àwọn ọjọ́ mẹ́fà ní oṣù Shawwal ká fi yún parí gbogbo àwọn àǹfààní tá à ń dákọ̀ bọ̀ wá òun ni pé àfijú Ọlọ́run ọba tí nǹkan kan pamọ́ fún ọba tó ní gbogbo ọmọ àfihàn wípé iṣẹ́ tó ní àṣẹ ní Ramadan àròjù ṣe o ọ̀tẹ̀ wa lọ́rùn àti ṣe ọmọ tó bá ránṣẹ́ walillahi al-mathalul a'la ọmọ tó ránṣẹ́ tó wá darí ibi tó rán tí ò wá sá
níbi tó tún sì lè pè é rán níṣẹ́ míì tó tún dúró pé abẹ́ tún fẹ́ nǹkan báyìí ọmọ yẹn ọmọ rí ni wọ́n náà nífẹ̀ẹ́ rẹ̀ yàtọ̀ ju ọmọ tí ọ̀ránṣẹ́ nígbà tó jíṣẹ́ yẹn tán lẹ́ẹ̀kan náà ó ti wá àtinúlé òun dà kò sí nílé mọ́ nítorí kọ́ mọ́ bá rán níṣẹ́ míì ó ti mọ̀ irú ọmọ tó jẹ́ kọ̀kọ́ sẹ́ tó tọ́ àmọ́ kò tún fẹ́ kó rí wọn rán ní míì bẹ́ẹ̀ ni àwẹ̀ sítú ṣàwálì jẹ́ tíyẹn bá rí gbà ọlọ́mọ ṣàṣẹ rọrùn fún wa àfihàn ọlọ́run ọba pé Ramadan tó ní àgbà kókó wa ń ṣuṣu o kódà bó bá tún ní àgbàrú rẹ̀ sí àtúrẹ́dì àti gbà sí ọ̀dà àti sítú ṣàwálì gan àtúgbà fún ọlọ́run ọba ọlọ́mọ ṣàṣẹ rọrùn fún wa gbogbo gbìyànjú wa lóru àtọ̀sán tá a fi ń súnmọ́ lọ́wọ́n ọba ẹni táwí ọ̀rọ̀ lọ́rùn tí ń fi sàárà súnmọ́ lọ́hùn ẹni tí ò lówó lọ́wọ́ tóun náà ń fi nǹkan rẹ̀ mí ìtọ́mọ̀ láàrin wọn àtọ́lọ́hùn fi súnmọ́ lọ́hùn tí ń fi ìjà píparí súnmọ́ lọ́hùn okùn ẹbí síso tí ń fi súnmọ́ lọ́hùn gbogbo ọ̀nà kọ́nà tá a fi ń súnmọ́ lọ́hùn ọlọ́run máa ṣàgbà lọ́wọ́ wa àwọn òbí wa ọlọ́run bá wa tọ́jú wọn àwọn tó ń bẹ láyé àwọn tó ti fa ayé lẹ̀ ọlọ́run bá wa kẹ́ wọn ní kí alkiyama àwọn ọmọ táwa náà bí ọlọ́run bá wa tọ́jú wọn àwọn aya wa àwọn ọkọ wa ọlọ́run bá wa tọ́jú wọn jẹ́ aṣoríire ìbẹ̀rẹ̀ káṣoríire àárín káṣoríire ìparí ọ̀làlá ilaha illallah ọ̀là muhammadu rasul ẹ má gbàgbé pé ní jimá ẹ já ka suratul káfí fún ọlọ́run ọba kásá sàlátù tọ́pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run já sọ̀pọ̀ jimá láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.